lọ́nà mẹ́ta ẹ̀yìn tí ẹ̀rẹ̀ ẹ̀yìn tí bọ́ọ̀sì ẹ̀yìn tí dání bọ́ọ̀ká ẹ̀yìn tí bàbá pẹ́ ó dàbí àná mi bàbá àlìyá òjò ìkágò. Daddy Junior yo, Daddy Santa Jula yo, Baba si yo Jula. Daddy ayi wali sorry, you see that as not baby, yeah you are. Lágbólé yóò jí mọ́ ẹ̀yìn tí wá nínú ọgbà yìí ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ agbára àti ẹ̀gbọ́dẹ̀ ìwà ẹ̀ṣẹ̀. Alpha and Omega Promotions. Òun ló ṣe tọdún ilé àbákan lójúmọ́. Alpha Omega o. Wọ́n ní ó gbọ́dọ̀ tútù jù. Èmi lọ́la bí àmàwà lọ́jọ́ ti bá lọ lọ́wọ́. Alábí ọmọ ọ̀dọ́jọ́ ti bára ọgbọ́n ní alágbẹ́rẹ́ ọmọ sí agbọ́rọ̀ ìfá ìyá sábà ìrìnàjò wá ọlọ́kà òṣòwò lọ́wọ́ ọmọ akúndà òmì òṣòlá ní alábí ọmọ ọ̀làbà ẹ̀ka ọ̀hún. This is the Sasso. If you like Rica, you say yes. You see, you see the Sasso. Pasolame. You see the Sasso. Pasolame. Ìbáwọ̀ sí ọ̀sẹ̀ àkọ́kọ́ ilé o. 2023 America tọwọ́ òyìnbó 2023 ìbá àkọ́kọ́ eré tá a máa ṣe ìdánrí ha ó First Omega Promotions òun ló ṣètò yìí Ajímọ́lé aláàgbàgbà. Nítorí o, yóò jọba ó sí ní ọ̀dẹ̀. Kò jọba ó péjọ, àbòsí ọ̀rọ̀ mi wà rí gbogbo lọ́nà. Nítorí yóò jọba ó sí ní ọ̀dẹ̀. Yóò jọba ó péjọ, àbòsí ọ̀rọ̀ mi wà rí gbogbo lọ́nà. Báyìí náà ni ó bá tó. Adébáyìí náà ni ó rí. Adébáyìí náà ni ó bá tó. Adébáyìí náà ni ó. Ìjọba tó lọ fún ìpariwo. Ọ̀lẹ́ ọ̀rẹ́ káàsọ̀. Ọmọ ìyàwó anáwì ìyá. Adébáyìí náà ni ó. Adébáyìí náà ni ó lè wá. Ẹyin tí Houston Texas pa orí. Ẹkú lè là kára lé o. Adésí lọ́rọ̀ ọ̀gbọ̀nsọ. Ẹkú lè là kára lé o. Ẹyin tí Houston Texas ṣoṣo wálejò wá bá tó. Àti ẹ̀mí ìṣàlejò wọn bí. Àti dára lé oríṣẹ́ ìdìbò ra o.
àti iṣẹ́ àlejò fún kíá. Àti dára ló sọ̀rọ̀ níbi àìsàn ni ó bá so. Àti báyìí náà ni a rí. Àlàbí ọjọ́ yẹn wà rí ó bá so. Nígbà náà tí wọ́n ti rò pé bí. Àwọn ọjọ́ nìyàn ọ̀rọ̀ padà. Irin ẹni tí wọ́n fọwọ́ sọ àpẹ ọmọ. Àlàbí ọjọ́ yẹn máa rè é bá súnmọ́. Ìbá láti wọ́n tó rò pé irin lọ́wọ́. Kò lè bá wọn jẹ́ ní ọmọ tó padà. Ẹni tí wọ́n fọwọ́ sọ àpẹ ọmọ wa ní. irin lọ́wọ́ gbogbo gba ọpọ́ ní ìtìlẹ̀ máa sùn. Gbogbo ọ̀nà ọlọ́run tèmi ní kẹrin. Ìtààyè mi níbẹ̀ kọ́kọ́ kòrò. Àti ìdílé wà ní ìṣòro. Ó lè jù irin ọ̀nà owó padà yọ ọmọ mẹ́sàn-án. Ó lè fi kọ́kọ́ ra òpin. Mo ti fọ́ o. Mo ti kọ́kọ́ ra òpin. Mo ti dùn. Mo tó òpin. Mo jẹ́ òpin kò tó ní. Ọba mi tó forúkọ rò mí ò wá sí. Lọ́lọ́mọdé lórúkọ mi ìbámu bára. Àlàbí ọjọ́ yẹn máa rè é bá súnmọ́. Ìbá láti wọ́n ti rò pé méjì ni. Kò lè bá wọn jẹ́ ní ọmọ tó padà. Ẹni tí wọ́n fọwọ́ sọ́yà pé ọmọ wa ní. Àdúgbò máa jọ̀bọ̀. Àsàrí àsàrí ìjọba. Mádùúró máa jà, má sáré aṣáájú láyé. Irin lọmọ má dúró máa jọ̀bọ̀. Àsàrí àsàrí ìjọba. Mádùúró máa jà bọ̀, má sáré aṣáájú láyé. Oníbàárẹ̀ oní ìkòrò. Ẹ̀dá lè jáde bọ́lá. Owó ọ̀kọ̀ọ̀kan lọ́sàdé. Ọ̀kọ̀ọ̀kan lọ́sàdé ní Canada. Oníbàárẹ̀ oní ìkòrò. Ẹ̀dá lè jáde bọ́lá. Kórì ẹ̀ bá sọ̀. Má kórì náà pamọ́. Ó tún ní káwọn ẹ̀ tó jàpọ̀. Akọ́jẹ́ kòrò pọ̀ náà. Ó ní o má ṣe bí èṣù ògùn gan tó kú sínú ìgbé ọtí. Ó ní a má ṣe bí èṣù ògùn gan tó kú sínú ìgbé ọtí. Kàkà kó tọ́ nìyẹn o. Ó wá fún lọ kòkó lá. Ó dùn ó dùn ó dùn. Ó kú sínú ìgbé ọtí. Ṣé bí tẹ́ mi mọ̀? Á tún mú mi ìtumọ̀. Mádùúró máa jà bọ̀, má sáré aṣáájú láyé. Èyí lọ́mọ báwọn lókè ló ṣe bí ẹ sí. Wọ́n á fi ẹ́ sórí lo àbòyẹ lọ. Ó bá wí opportunity ní ṣọ́ mẹ́ta o. Lórí áfíríkà rèé ọ̀rọ̀ ṣòkò. Má lọ fẹ́. Báwo ló ṣe lò sẹ́ni ẹtí? Wọ́n á fi ẹ́ lórí lo àbòyí ẹ lọ́wọ́. Ṣínú ayọ̀. Opportunity ní jẹ́ bí ẹ̀dá ọ̀rọ̀ lọ́wọ́. Sọ́gbà tí yóò ra ìlú dáadáa tó tó dé. Ìlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́sàdé. Nígbà náà rà pẹ̀lú. Ó jẹ́ sínú ọ̀rọ̀. Òyìnbọ̀lá sábẹ́ òwe ìrìn. Bẹ́ẹ̀ bá wọn sí òwe ìrìn òjì pẹ́. Ó ti pẹ́ ní ojúmọ́ làwọn àgbà. Dọ́kítà yóò tó àwọn ọ̀dọ́. Àṣeyọrí ṣe é.